ẹ bá wa subscribe sórí Trustworthy TV2. ọ̀nà kan ọwọ́ jàsá ni Yorùbá wí, ẹyẹ tí ó dorí kodò bí àdéhìsí nígbó. Yorùbá ronú o, Yorùbá kọrin, ṣùgbọ́n àkókò tí mewúrẹ́ yíkùn ló padà ṣe Yorùbá lọ́sẹ̀. Ẹ gbọ́ bí wọ́n ṣe forin ọ̀hún kọ́ wa nígbà tá a wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá ò tí ì gbọ́njú rárá. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá ìgbé o, ìgbé o. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá ìgbé o, Ìgbé o, ìgbé rárá o, ìwé kíkọ́ láìsí sí ọwọ́ àtòkò dídá lórílẹ̀‐èdè wa kì í gbé rárá. Tọ́rọ́pọ̀ wa ló ti kọjú sí education tó lóyìnbó lásán. Toró gbogbo wa ká dọ́lọ́lá ńlá ká ṣe kẹ̀tẹ̀ǹfẹ̀ nínú ìgboro láìsí ró tẹ́lẹ̀ rí. Péjọba ò ní lè lágbára láti pèsè iṣẹ́ fún gbogbo ọmọ tó bá kàwé pátápátá. Ṣé báriwo tí wọ́n ń pa fún wa ni wípé kájé káwọn ọmọ wọ́ kàwé toró náà lámọ́jọ́ làwọn dára. Níṣẹ́ lọ́pọ̀ wá foko sílẹ̀ bọ́ sínú ìgboro, bẹ́ẹ̀ la ò fi sí ọwọ́ kọ́ màmá o. Táwo sì rọ́pò tó máa bí sílẹ̀ kò ní san wá rárá. Níbi táwa àtijọba ti kùnà láti pilẹ̀ náà nu. Nítorí pé ọ̀tá gbáǹtagbá ọ̀tá gbáǹtagbà ńlódé ta gbangba tó ti gbangba. Ó ní kí ló ní ta gbangba fẹ́ ṣe, ohun tó ní ta gbangba lè ṣe pọ̀, ohun tó ní ta gbangba lè ṣe náà rèé o. Ológun àìníṣẹ́ lọ́wọ́ tó ti ń dá rògbòdìyàn lẹ̀ káàkiri ìgboro. Ọ̀pọ̀ gíráduwétì ló ti dọlọ́kadà nínú ìlú wa. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí kọ́ọ̀sì tí wọ́n ṣe nílé ìwé bí. Ọ̀pọ̀ ló ti di kidnappers sínú ìgboro. Agbénipamọ́ fi gbowó lọ́wọ́ ẹni. Àwọn alọ́nilọ́wọ́ gbà ń kọ́ apanilẹ́kúnjayé tí wọ́n ti yan jìbìtì lùlù láàyò ní tiwọn.